ọkọ mi àti ìyá ọkọ mi. Àwọn ni wọ́n kọ́kọ́ wá dá ọ̀rọ̀ yìí sílẹ̀ fún yín o. Nítòótọ́ wọ́n pè yín pé kẹ́ bẹ̀ mí ni. Ṣùgbọ́n wọn sọ báwo lọ̀rọ̀ ṣe rí gangan. Ìgbà tí mo ṣàlàyé fún yín, ẹ̀yin náà lẹ́ni kí n wá fi tó àwọn ọmọ Nàìjíríà létí. Kan tó ṣẹlẹ̀ ni wípé ìgbà tẹ́mi àtọkọ mi fẹ́ra, ní Ṣùlọ́kà la fẹ́ra, tó san gbogbo owó orí, gbogbo nǹkan tó yẹ kó ṣe, ó ṣe lórí mi. Ṣùgbọ́n nǹkan kan ni mo rí nípa ìyá ọkọ mi. Ìyá ọkọ mi jẹ́ nìkan tí wọ́n máa ń gbàdúrà gan, ṣùgbọ́n wọ́n máa ń ní belief nínú àwọn kan máa jíṣẹ́ fún wọn, kan máa ríran sí wọn, nǹkan bẹ́ẹ̀ yẹn. Àìmọye owó ìyá ọkọ mi táwọn wòlíì èké ti gbà, ṣùgbọ́n màmá ò mọ̀ yẹn rárá. Ìgbà tó di pé a ṣègbéyàwó, èmi àtọkọ mi ti fẹnu kò wípé fún odidi ọdún kan a ní bí ọmọ. Torí pé kí ni, pé ká tiẹ̀ lè ráyè, pé ká fi lè gbádùn ara wa dáadáa, ẹ má bínú o. Ìgbà tó fi máa di bí oṣù 3 sóṣù 4 tí a ṣe ìgbéyàwó, ni ọkọ mi tí wọ́n á máa wá báwo wá ní báyìí, màá ní màmá èmi pẹ̀lú ẹ̀rín kò sí nǹkan fẹ́ má wọ̀rẹ́ Ọlọ́run á ṣe. Kó tó pé bí oṣù 6, màmá bí wọ́n gbómi wá lénìí, wọ́n á gbòòrò wá lọ́la. Bẹ́ẹ̀ èmi mọ̀ wípé àjọmọ̀ èmi àti ọkọ mi ni, a sì ti fẹnu kò wípé a ní sọ fún ẹnì kankan. Àti ọdún kan ṣàpètà ṣègbéyàwó, ìgbà yẹn gan la bá nìtàn àsìkò ti tó ká bímọ. Olóòtú, ẹ̀yin ọmọ Nàìjíríà, mi ò máa róyún ní. Eré la pọ̀rọ̀ yìí, àbí family planning tí mo ṣe ló fà ní, àti your family planning. Síbẹ̀síbẹ̀ mi ò máa róyún ní. Eléyìí là ń bá yìí, mò ń lo oògùn, mò ń ṣe gbogbo ẹ̀, mo ṣe tẹ́sì, wọ́n ní kò sí nǹkan tó ṣe mí. Bẹ́ẹ̀ dẹ̀ ni ìyá ọkọ mi ò fi mí lọ́kàn balẹ̀. Torí mi ò rí màmá bá wí, ọmọ 5 ni màmá bí. Ọkọ mi nìkan ló jẹ́ ọkùnrin nínú àwọn ọmọ wọn. Ìyẹn ni pé àwọn ọmọ wọn tó kù obìnrin ni wọ́n. Ẹ sì mọ̀ wípé ọmọ tọkùnrin òun náà ni ti mọ̀lẹ́bí. Nígbà tó wá yá, dókítà mi náà ló ní pé kí n jẹ́ kọ́kọ mi wá ṣe tẹ́sì. Ìgbà tí mo tiẹ̀ sọ fọ́kọ mi, yẹ̀yẹ́ ló ń ṣe ńgbà yẹn pé òun ọmọkùnrin tóun ṣìgbọnlẹ̀, tóun ṣe gba ẹ̀ṣẹ́ àmọ́ pẹ̀lú ẹ̀rín àdé ọ̀dọ̀ dókítà. Ìgbà tí dókítà máa ṣe tẹ́sì, ìgbà yẹn náà rí wípé ọkọ mi ló ní problem. Ọ̀rọ̀ yìí bà wá méjèèjì nínú jẹ́, ṣùgbọ́n wọ́n ní pé àwọn nǹkan tá a lè ṣe sí ó wà. Báyìí ni wọ́n ṣe recommend àwọn oògùn oríṣiríṣi. Ọkọ mi ṣàbẹ̀rẹ̀ sí nílùú. Ó ti ń lọ sí bí ọdún 3 tá a ṣègbéyàwó nígbà náà. Ìgbà tí èmi dẹ̀ ti mọ̀ wípé ọkọ mi ló ní problem, ọkọ mi bẹ̀ mí gbà yẹn pé kí n má jẹ́ kí family òun mọ̀, pàápàá màmá àwọn, pé ni wọ́n á bàjẹ́ gan. Pẹ̀lú ìyẹn mi ò fi yẹn sọ fún ẹnì kankan. Tí màmá bá gbómi wá tán, gbòòrò wá tán, gbé gbogbo ẹ̀ wá, mi ò kí ń lò, torí mo mọ̀ pé mi kan ni mo ní problem. Ṣùgbọ́n a lè sọ síta. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ni olóòtú. Tí ìyá ọkọ mi máa ń lọ, ìyá àdúrà náà ń pè ìyá yìí. Mi ì mọ nǹkan tí mo ṣe fún ìyá yìí. Ṣé ni ìyá yìí bẹ̀rẹ̀ sí ní máa sọ fún ìyá ọkọ mi, ó pẹ́ kémi tó mọ̀ wípé mèrè ni mí àti pé mi ò fẹ́ bí ọmọ. Mo rí pé màmá ó máa ń fi wọ́n fi ọ̀rọ̀ yìí hùwà sí mi, ṣùgbọ́n létà la tó ṣẹ̀ṣẹ̀ mọ kí ló fà bí màmá ṣe ń hùwà. Ìgbà tó yá, wọ́n mú ọkọ mi mọ́ra. Gbogbo eléyìí ń lọ, èmi ò mọ̀. Bẹ́ẹ̀ lèmi ń gbàdúrà. Ọkọ mi náà àwọn oògùn tó yẹ kán máa lò, wọ́n ń lò. A ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tó lé ní bí ọdún 3 àbọ̀ tí mo ti ṣègbéyàwó, mo ní oyún. Ọjọ́ tí dókítà sọ wípé mo lóyún, inú mi dùn, inú ọkọ mi dùn lọ́jọ́ náà. Bọ́lọ́run ṣe ń ṣe nìyẹn o. Láì mọ̀ wípé màmá yìí tún ní ọ̀nà tí ó fẹ́ gbà yọ sí mi. Ìyẹn ìyá àdúrà tí ìyá ọkọ mi máa ń lọ sí ọ̀dọ̀ wọn. Mò ń lọ fún antenatal, oríṣiríṣi mò ń lọ. Ṣùgbọ́n nígbà tí dókítà tí wọ́n ń ṣe ìtọ́jú mi nígbà náà, wọ́n ti sọ fún mi
pé kí n fi ọkàn balẹ̀ o ó likely kó ṣe pé iṣẹ́ abẹ ni wọ́n á ṣe fún mi wọ́n ní pelvic mi pé ó kéré pé wọ́n sì ní fẹ́ nǹkan tó máa endanger life ọmọ mo ti gbà àìmọye oríṣiríṣi fídíò tí wọ́n ti fi hàn mí pé kò ń ṣe nǹkan tó burú nígbà tí pé mi náà kàwé ọkọ mi kàwé mo tiẹ̀ ti fọkàn sí i pé kò sí problem àṣé màmá church ìyá àdúrà ẹ̀rọ wọn ó ti sọ fún ọkọ mi ó ti gba owó gan lọ́wọ́ wọn ó ti gbà lọ́wọ́ ìyá ọkọ mi wípé mèrè ni èmi o àti wípé nǹkan tí mo báwọn ẹgbẹ́ mi sọ ni pé tó bá di àkókò tí màá bímọ ìgbà náà ni màá padà pẹ̀lú ọmọ pé ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ kí n bí ọmọ sí hospital tó ṣe pé lọ́dọ̀ àwọn ni mo bí ọmọ sí ní mission house àwọn pé mi ò ní lọ ọmọ náà ò ní lọ ibo ni mo ti gbọ́ yẹn rí mi ò ń ṣe mèrè báwo lèèyàn ṣe máa jẹ́ mèrè tí ò ní mọ̀ gbogbo eléyìí ni ìyá ọkọ mi àti ọkọ mi ni wọ́n gbé sínú tí wọ́n jẹ́ kí n mọ̀ èṣù mà gbógun nígbà tásìkò tó fún mi láti bí ọmọ bí mo ṣe rí omi gbogbo àwọn nǹkan tó ń sọ fún wa pé a lè máa rí àpẹẹrẹ o ká tètè máa bọ̀ ní hospital bẹ́ẹ̀ ni mo ṣe pé ọkọ mi pé tọ̀ nǹkan báyìí o ọkọ mi ń sáré bọ̀ ní gbúrúrú kí n dúró ò ń bọ̀ èmi tẹ̀ ń sọ pé bí mo ṣì ṣe wáyé mo ṣe lè drive ara mi dé hospital ó ní kí n má wọrí òun bọ̀ wá gbé mi dídé tí ọkọ mi dé tí a sì ní ká máa kó àwọn ẹrù sí inú mọ́tò bẹ́ẹ̀ náà nìyá ọkọ mi dé kí ló ń ṣẹlẹ̀ àwọn méjèèjì pretend bí ẹni wípé màmá ní ọkàn àwọn kan wà lára mi ní ọkàn mi kan wà lára àwọn ni pé báwọn tó ń ṣe prayer yẹn lẹ̀mí sọ wípé káwọn lọ bá mi gbogbo ẹ̀ fi dà náà ni a kó sínú mọ́tò ṣùgbọ́n kàkà kọ́kọ́ mi gbé mi lọ sí hospital ọ̀dọ̀ ìyá àdúrà ló máa gbé mi lọ ìgbà tí mo wò táwọn alágbẹ́ni ọ̀nà hospital kan lélẹ̀ wọ́n ní kí n ṣáà má wọrí ni màmá náà ṣe kí n má wọrí píán wọ́n ti lọ́ọ̀kì ilẹ̀kùn mọ́tò ọkọ mi ti wine up ó ti tán AC èmi wá ń sọ fún pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kí n fọkàn balẹ̀ màá bímọ láyọ̀ àtàlàáfíà ẹ̀rù tiẹ̀ bẹ̀rẹ̀ sí ní bà mí mi ì lè pariwo mo ṣàmú fóònù mi mo text àbúrò mi àwọn àbúrò mi bíi méjì mẹ́ta mo text wọn pé mi ì mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n bí mo ṣe ń wò ó dàbí pé ọkọ mi àti ìyá ẹ̀ o wọ́n ní àjẹ́ńdà kan lórí mi o káwọn àbúrò mi jọ kán tètè gbà mí pé dẹ̀ mo suspect pé ọ̀dọ̀ màmá church yẹn òun náà ni wọ́n ń gbé mi lọ mo ṣàbá wọn farabalẹ̀ àfìdé ibẹ̀ wọ́n kọ́ mi ò mọ̀ wípé mo ti send text message sí àwọn àbúrò mi bá a ṣe dé ibẹ̀ tán báyìí ni wọ́n bá ní ó yá kí wọ́n bọ́ aṣọ lọ́rùn mi wọ́n bọ́ aṣọ lọ́rùn mi wọ́n fún mi láṣọ white kan mo wá ń ṣàlàyé fún wọn pé ẹ dákun hospital ni wọ́n ti lè bá mi ṣe ẹ má jẹ́ kí n lose ọmọ yìí àwọn ni mi ò lè lose ọmọ kó tó pé 30 minutes mo ti fall into labour bí mo ṣe ń pariwo tó bẹ́ẹ̀ ni màmá ń sọ wípé àníṣe ò lọ sí ibì kankan ó yá máa kà báyìí mélòó ló ti wálé ayé àwọn mélòó ló ti palẹ́kún àwọn nǹkan tó bá sọ̀rọ̀ ò ní bí ọmọ yìí o nígbà tó tún tásìkò gan kan màmá tún ní àwọn ẹgbẹ́ ti dé wọ́n ti dé irọ́ ló pa wọ́n gbọ́dọ̀ gbé kúrò níbí báyìí àwọn áńgẹ́lì náà ti sọ̀ráǹdì wọ́n ti wọnú ibi tó ti ń bímọ àwọn áńgẹ́lì kinní kan ni màmá ṣáà ń pè wọ́n. àwọn olóyìnbó máa ń pè kinní kan ní suspense mo fẹ́ fi retain attention àbí listenership yín lórí ètò against ọjọ́ mẹ́jọ ọba dọjọ́ mẹ́jọ àwa àbùn tó ṣẹlẹ̀ èwo ni ń ṣe lónìí abẹ̀rẹ̀ ń bẹ̀rùn torí mo rí pé ó jágùn kò sí bá a ṣe fẹ́ ṣe é tí a fi lè parí àwọn tó sì wà ńlẹ̀ yìí àwọn tó wà ńlẹ̀ yìí wọ́n iṣẹ́ ń bẹ́lẹ̀ alágbàro tó nǹkan àwọn tó wà ńlẹ̀ pọ̀ ẹ má bínú technical hitch tí ó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn insights nǹkan tá a fẹ́ play ló jẹ́ kí ọ̀rọ̀ yẹn orí bẹ́ẹ̀ lé ní ẹ má bínú mo ti bẹ̀bẹ̀ ọ ẹ má wàá tún bá ń jà lórí rẹ̀ mọ́ o